Ah, ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin aráalé. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Kí gbogbo wa káàbọ̀ sórí ètò tòní. Ṣàlàáfíà ni gbogbo wa. Ṣé dòdò ń dùn, ṣó ń dùn, ṣé gbogbo ẹ̀ ń jọra wọn? Olódùmarè àtìlé àti ọ̀nà oníkálukú wa mú. Ǹjẹ́ mo ṣe ládùúrà fún gbogbo wa pé ògódé ẹ̀mí pin kò ní jẹ́ tẹnikẹ́ni nínú wa. Ó ń wo ògo ẹ̀ lọ́ọ̀kan níwájú báyìí, ikú wá dé ni ikú wá pa á. Olódùmarè ò ní ṣe tẹnikẹ́ni nínú wa bẹ́ẹ̀. Òkìkí ẹ bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí tàn, ògo ẹ̀ sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí dé ni o. Bẹ́ẹ̀ náà ló dédé sán kú. Olódùmarè ò ní ṣe tẹnikẹ́ni nínú wa bẹ́ẹ̀. Kò ní ṣe ti àwọn ọmọ wa bẹ́ẹ̀. Kò ní ṣe tẹnikẹ́ni nínú ìdílé wa bẹ́ẹ̀. Láṣẹ Èdùmàrè àtèmi àtẹ̀yin olólùfẹ́ mi. Ǹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Olódùmarè, ọba tó ní ká tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní, ọba tó dá wa sí, ọba tó ní ká máa wà. A fi gbogbo ọpẹ́ wa, a fi fún Olódùmarè. A dúpẹ́ jíjẹ, mímu, níná, lílò. A dúpẹ́ gbogbo bá ṣe ń lọ, bá ṣe ń bọ̀ pé ó ń dá wa sí, ó ń pa wá mọ́. Àárín ńjọ́ tẹ́bí ń pọ̀, àárín fẹsẹ̀ sí. Ọmọ aráyé ò fẹ́ gbà fún wa lóúnjẹ. Olódùmarè, ìbà rẹ o, ọpẹ́ rẹ ní gbogbo ọ̀nà. Ìbà àwa tá a láròjinlẹ̀ àtèmi àtàwọn olólùfẹ́ mi là mọ́pẹ́ wá. Olódùmarè ní kọ́pẹ́ wa kó jẹ́ ìtẹ́wọ́gbà. Ǹjẹ́ mo kí wa nínú ilé yìí, mo kí ọmọdé ilé, mo kí àgbàlagbà, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí baálé ilé lọ́dẹ̀ẹ́ yìí, mo kí ìyálé ilé lọ́dẹ̀ẹ́ yìí, mo kóyún inú, mo káṣẹ́ ẹ̀dí, mo kí gbogbo baálẹ̀, mo kí gbogbo ẹ̀yin lóyè, gbogbo lọ́balọ́ba. Mo ní kádé pẹ́ lórí, kí bàtà pẹ́ lẹ́sẹ̀, kásẹ̀ kó pẹ́ lẹ́nu ọba kan ní kéṣe. Abẹ́rẹ́, mo ní ìrùkẹ̀rẹ̀ yín kó jẹ títí kó jẹ òkèèyàn. Láṣẹ Èdùmàrè, ẹ̀san ọba kó jẹ kó pẹ́ o. Àpèrè tẹ́ ẹ jókòó lé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rìnrìn àjò bí ìlú tó tẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ jọba lé lórí, bí ó ṣe dàgbà sókè, bí ó ṣe dà. Olódùmarè kò ní jẹ́ kó gbóná mọ́ yín. Ilé ò ní lé yín síta, ọ̀nà ò ní náà yín padà sílé. Láṣẹ Èdùmàrè, bẹ́ẹ̀ bá ti ń ta ní ti dáadáa, bẹ́ẹ̀ bá ti ń lò yóò mọ̀ dúró fún yín. Kòkòrò ayé ò ní lùfẹ́ nìkankan nu yín jó. Láṣẹ Èdùmàrè. Fẹ́yìn tẹ́ ń ṣe nídàkejì náà, jẹ́ pé gbogbo ìrìn àjò ti yín lọ́jọ́ ayé yín, ọ̀nà àtijẹ àtimu ti yín lẹ̀ wá. Ẹ̀ẹ̀kọ́ bílẹ̀ kóòtù àjẹrẹ bí ó bá dàrú, ẹ̀ẹ̀kọ́ bílù tẹ́ ẹ jọba lé lórí bí ó bá ní lójú, bí ò ní ráàyè. Olódùmarè á jẹ́ kó rí fún yín gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ yín. Láṣẹ Èdùmàrè, àṣẹ ọ̀run gùn láì dé ọ̀nà pẹ̀lú láì fa àkókò wa ṣòfò. Gẹ́gẹ́ bí gbogbo yín bí ẹ ṣe mọ̀ wá lórí ìkànnì. Báriwo bá ń lọ lọ́tùn tó bá ń lọ lósì, tọ́rọ̀ bá sáré jáde, a máa ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti má sáré wọnú ẹ̀ àti láti má sáré dá sí i. Bí kò ṣe pé bàbá gbọ́ gbogbo wúlẹ̀wúlẹ̀ àbí tí a bá rí àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ náà tó ti tẹ́kọ̀ fojú mímu hàn pé a lè dá sí i, tó sì jẹ́ pé ohun tá a lè fi ṣẹ̀rí ọ̀rọ̀ ó ti wà ńlẹ̀. Ẹ má gbàgbé pé mo ti sọ fọ́pọ̀lọpọ̀ wa, ìpínlẹ̀ Kwara lèmi ti wá. Ìlọrin la ti tọ́ mi dàgbà. Gbogbo iléèwé tí mo lọ pátápátá, Ìlọrin ni mo ti lọ. Mo sì ti sọ fún wa sẹ́yìn kì í ṣe pé bóyá àhesọ àbí mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ mọ sọ mọ́rọ̀ ń sìn pé àìmọye ìgbà Olódùmarè ti kó èmi gan yọ lọ́wọ́ àwọn ẹrú ikú tọ́pọ̀lọpọ̀ wọn máa ń pera wọn láàfáà nílùú Ìlọrin. Tí Olódùmarè dáàbò bò mí. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n ní kò sí bó ṣe wù kó ṣe tó, mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fọmọ Olódùmarè. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ tìrú àwa báyìí ṣe jẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ Olódùmarè nítorí pé kì í ṣe mímọ̀ ṣe ẹnikẹ́ni, bí kò bá ṣe pé bóyá torí irú ọjọ́ òní Olódùmarè ṣe dá ẹ̀mí wa sí. Ìdí nìyí tó fi jẹ́ pé mi ò ní fìkan bọ̀kan, mi ò sì ní ṣe aláìjíṣẹ́ tí Olódùmarè tó rán mi pé kí n wá ṣe nílé ayé. Nítorí pé ó dáàbò bò mí, ó pa mí mọ́ láti ìgbà èwe títí di bí mo ṣe dà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó hàn sí mi gan pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo gba inú ewu kọjá tí
tí mo la àárín ewu kọjá. Ṣùgbọ́n Elédùmarè mọ̀ọ́mọ̀ ó dáàbò bò mí, ó dá mi sí. Ó jẹ́ kí àwọn nǹkan kan máa yé mi lọ́pọ̀lọpọ̀. Ó sì jẹ́ kí n mọ ìdí tí mo fi ní láti dúró sórí tí mo dúró sí yìí. Mo máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ìrìn àjò Kwara ó yé mi dáadáa. Kò yé mi níyè tolóṣèlú pé ká ṣòṣèlú, ṣùgbọ́n ó yé mi níyè ti ọmọ káàárọ̀ oòjíire, ọmọlúàbí tí àwọn onílẹ̀ tí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n mí sí pé má bá wọn rìnrìn àjò kírìn àjò, má bá wọn sáré àti lọ́lá, má bá wọn sáré àti kọ́rọ̀ jọ. Kò wá jẹ́ kí ilẹ̀ abínibí ẹ̀ kò jẹ́ kó dàrú, kò jẹ́ kó bàjẹ́. Ó sì yé mi dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ náà wà bẹ́ẹ̀ o tó jẹ́ bó ṣe pé ìrìn àjò wọn bó ṣe yẹ kó rí nìyí, ṣùgbọ́n nítorí ọ̀kánjúà àti ìwà àìnítẹ́lọ́rùn wọn ò mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ti tọrùn bọ inú òṣèlú, wọ́n sì ti tọwọ́ wọn bọ àwọn nǹkan tí ó yẹ kán tọwọ́ bọ̀. Bó bá tiẹ̀ wá yé wọn báyìí tán bá fẹ́ padà, ó ti dàbí wàhálà sí wọn lọ́rùn nítorí àwọn nǹkan ìkọ̀kọ̀, àwọn nǹkan àṣírí míì tí wọ́n ti ṣe tó wà lọ́wọ́ àwọn tí wọ́n jọ ṣe. Ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Mo ń tẹnumọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní ibi tí wàhálà ti wá ní kẹ́ jẹ́ kí gbogbo wa kọjú sí pé láti inú ẹ̀sìn ni wọ́n ti mú wàhálà wá. Tán bá ti wá fi ẹ̀sìn yẹn, tán bá ti fi bo àwọn kan lójú níbì kan, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n á fi bò lójú yìí, wọ́n á jẹ́ àwọn tó wà ní ipò agbára nínú ìlú yẹn. Wọ́n wá ti wá ráàyè wọrú inú ìdílé bẹ́ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣọṣẹ́. Wọ́n á máa dọ́gbọ́n sọṣẹ́ yẹn, wọ́n á máa dọ́gbọ́n sọṣẹ́ yẹn. Ìgbà tẹ́sẹ̀ wọn bá rinlẹ̀ tọ́wọ́ wọn bá bà tán, wọ́n wá gbójú síta, wọ́n wá mọ dúnkùkù lájà. Wọ́n mọ dúnkùkù mọ́ gbogbo ẹ̀yin tó kù tẹ́ wà nínú ìlú yẹn. Kì í ṣe ilẹ̀ káàárọ̀ oòjíire nìkan nírú ẹ̀ tí ń ṣẹlẹ̀. Kì í ṣe Áfíríkà nìkan nírú ẹ̀ tí ń ṣẹlẹ̀. Wọ́n ti gbé e, ó ti gbalẹ̀ ní Europe, UK tí gbogbo yín ń pariwo yẹn, ó ti gbalẹ̀ ńbẹ̀ dáadáa. Nínú àìbìkítà, nínú àìfura, àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ń gba ìjọba wọn nínú ìlú yẹn. Wọ́n ti ń gbà mọ́ wọn lọ́wọ́ lọ díẹ̀díẹ̀ tó ti ń di wàhálà táwọn náà ti ń rí báyìí. Irú ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn ní Amẹ́ríkà. Bẹ́ẹ̀ ni, ẹ rí pọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ bá lórí ẹ̀rọ ayélujára, ìwọ tó bá mọ̀ lọ Google ẹ̀, lọ wo Houston, Texas. Ẹ lọ wo bí wọ́n ṣe ń kọ́ àwọn mọ́sálásí káàkiri tí wọ́n fi ń gba àdúgbò. Wọ́n ṣe wá ń kọ́ mọ́sálásí kiri yìí, yóò mọ yà yín lẹ́nu pé l'Amẹ́ríkà àwọn tó ń pera wọn ní Christian, wọn ò yọ wọ́n lẹ́nu o. Wọn ò ní kán má kọ́ mọ́sálásí o. Wọn ò ní kán má jọ́sìn o. Wọn ò dẹ̀ ní kán má ṣe ohun tó wù wọ́n. Gẹ́gẹ́ bófin ìlú ṣe sọ, oníkálùkù ló lẹ́tọ̀ọ́ láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Ẹnikẹ́ni ò dẹ̀ gbọdọ̀ fi tipátipá mú ẹnì kankan wípé kó wá ṣe ẹ̀sìn kankan àbí lọ díyàn lọ́wọ́ pé kó má ṣe ẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n nígbà táwọn ará bí gẹ́gẹ́ bí èmi àti yín ṣe mọ̀, tán bá rójú tán, wọ́n á máa wá ìrojú kiri. Wọ́n bá pè wọ́n wá jẹun, wọ́n bá ti jẹun díẹ̀, gbogbo ọ̀nà bí wọ́n ṣe yọ ọwọ́ ẹni tó lóúnjẹ tó pè wọ́n kúrò nínú àwo ni wọ́n mọ̀ wá. Nígbà tí wọ́n gbèsè wọn dé, wọ́n bẹ̀rẹ̀. Wọ́n láwọn fẹ́ kọ́ mọ́sálásí ńláńlá kan síbì kan. Àwọn sì kọ́ community kan tó máa jẹ́ fún àwọn táwọn jẹ́ Mùsùlùmí. Léléyìí tó ń já sí pé wọ́n ń ṣàpẹẹrẹ pé àwọn làwọn ò ní àdúgbò yẹn. Gbogbo nǹkan tó bá jẹ́ bí nǹkan bí eré ìdárayá, bí stadium, mọ́sálásí, gbogbo nǹkan tá lè pè ní nǹkan bíi pé èèyàn dàlúlẹ̀ pé àwọn ó kọ́, àwọn ó dẹ̀ máa ṣe àkóso rẹ̀. Ìjọba Amẹ́ríkà, pàápàá jùlọ gómìnà Houston, Texas, kò rí ọ̀rọ̀ yẹn wò, kò rí rò, kò rí gẹ́gẹ́ bí ohun tó burú àbí ohun tí ò dáa. Mò ń ṣe àgbékalẹ̀ lẹ̀ kó lè yé wa pé kì í ṣe ìlara àbí inúnibíni. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ó wá, wọ́n fẹ́ wá sọ fún yín pé lára ni wọn fẹ́ kẹ́sìn Mùsùlùmí gbalẹ̀ ní, irọ́ ni wọ́n pa. Bọ́n bá dẹ̀ sọ́jú tán bá fẹ́ kí n mú ẹ̀rí wá, màá mú wá lára àwọn fídíò tó fa ìpinnu tí gómìnà Houston, Texas tó padà fi dìde tó wá ní ibi tí ẹ̀ ń lọ yìí,
ó dàbí pé a wá yẹ gbogbo ohun tẹ́ ń ṣe wò tó fi wá di pé ó gbé ọ̀rọ̀ yẹn ó lọ kọ àwọn nǹkan kan ó gbé fún àwọn aṣòfin. Lónìí tílẹ̀ mọ́ tèmi àti yín ti ń sọ̀rọ̀ yìí, wọ́n ti sọ di òfin pé gbogbo ohun tó ń pè ní sharia law àwọn ò fẹ́ gbọ́ ní Houston, Texas. Kẹ́nìkan kan wọ́n gbé wá, kẹ́nìkan kan sì máa sọ̀rọ̀ nípa ẹ̀. Wọn ò fẹnu sọ o, wọn ò lọ́mọ báyàn jàjà gídígbò o, wọ́n sọ di òfin. Gómìnà gbé ìgbésẹ̀, wọ́n sì sọ di òfin, wọ́n sì tọwọ́ bọ̀ pé wọn ò fẹ́ gbọ́ ohun tó ń jẹ́ sharia law ní Houston, Texas. Torí ibẹ̀ ò kì í ṣe ilẹ̀ Islam, kì í ṣe ilẹ̀ Lárúbáwá, kì í ṣe ilẹ̀ Islam. Ibẹ̀ dùn, ó rójú ó ráàyè ní gbogbo yín ń wá. Kì í sì ṣe sharia law wọ́n fi gbé kalẹ̀ tó fi rójú ráàyè. Bí sharia law yín bá ń ṣiṣẹ́ níbi tó ní kálukú yín ti ń bọ̀, kí ló dé tẹ́ ẹ̀ jókòó síbẹ̀, tẹ́ ẹ̀ dúró síbẹ̀ kẹ́ ẹ máa lo sharia law yín, tẹ́ ẹ kúrò ńbẹ̀, tẹ́ ẹ wá sílùú onílùú, tẹ́ ẹ wá fẹ́ máa yọ wọ́n lẹ́nu. Ìkan nínú àwọn àáfàá kan ló jáde tó káwọn èèyàn lẹ́yìn tó ṣèwọ́de, wọ́n wá kọ sára pátákó, wọ́n ní kí wọ́n má jẹ́ kán ta gbogbo tó ń jẹ́ ọtí mọ́, ẹ máa gbọ́ mi o, kán má jẹ́ kán ta ẹran ẹlẹ́dẹ̀ mọ́, kán má jẹ́ káwọn èèyàn ṣe kí ni, kán má jẹ́ kán ta tẹ́tẹ́ mọ́, kán sì má jẹ́ kí àwọn èèyàn kán máa ra nǹkan tó ń pè ní sìgá, káwọn tó dẹ̀ ń ta nǹkan kán má tà á mọ́. Ó máa wò ó pé kí ló wá burú nù yẹn, ohun tó burú ń bẹ̀ pọ̀. One man's meat is another man's poison. Ohun tó wù ẹ́ ò wù mí, òun ò jẹ́ kí gbogbo wa parapọ̀ ká jẹ́ oríkì kan ṣoṣo. Ẹnikálukú ló dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ohun tó bá wù tó fẹ́ ṣe, níwọ̀nba tó bá ti fi pa ọmọlàkejì lára. Jọ̀ọ́, tí n bá ló wù mí láti máa ta tẹ́tẹ́, tí mo ló wù mí láti máa jẹran ẹlẹ́dẹ̀, ó wù mí láti mọtí, ó wù mí láti mu sìgá, èmi ni mò ń mú o, owó ẹ̀kọ́ ni mo fẹ́ fi mú o, ọ̀nà owó mo gbà pa ẹ́ lára, kí ló kàn ń bẹ̀? Tí bá ní ṣọ́ọ̀bù tí mo ṣí sádùúgbò yìí tí mo ti ń ta nǹkan, mo fẹ́ máa ta ọtí ńbẹ̀ fáwọn tó bá fẹ́ ra ọtí, mi ì pè ẹ́ pé kó wá rà o, mi ì sì fi tipá mú ẹ. Mo fẹ́ máa ta sìgá níbẹ̀ fẹ́ni tó bá fẹ́ mu sìgá, mi ì pè ẹ́, mi ò fipá mú ẹ. Mo fẹ́ máa tẹran ẹlẹ́dẹ̀ fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sẹ́ran ẹlẹ́dẹ̀, mi ì pè ẹ́, mi ì fipá mú ẹ. Bó bá le jù, bó bá lè ra nǹkan lọ́dọ̀ mi, mi ì fipá mú ẹ pé kó má lọ rà níbòmíì. Kí ló máa wá fà á tó wà lóhùn wọ́de, ìwọ ò fẹ́ kán máa ta gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn lágbègbè bẹ̀ yẹn mọ́? Táyà máa wá kóyàn tó wá wọnú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù lọ, tó wá lọ mọ́ sọ fún wọn pé ẹ̀yin ní kẹ́yìn wá sọ fún wọn lẹ́rọ̀ ni ò sọ fáwọn ọ̀gá ẹ̀. Ẹ fẹ́ kán máa tẹran ẹlẹ́dẹ̀ mọ́, kán má ta sìgá mọ́, kán má ta ọtí mọ́, kán sì má jẹ́ káwọn èèyàn wá máa ta tẹ́tẹ́. Àjẹ́bẹ̀, ẹ̀yin máa tó wá gbégbèsẹ̀ lórí ẹ̀ máa wá ṣe nǹkan. Nǹkan tẹ́ máa ṣe yẹn ẹ wá sọ. That means wọ́n wọnú ilé ìtajà èèyàn lọ, wọ́n lọ ń threaten wọn pé àṣẹ tàwọn leléyìí, nítorí pé ẹ̀sìn tàwọn ò ti fara mọ́, ẹ gbọ́dọ̀ tà á. Báwọn sì ṣe ń sọ yìí, tẹ́ ẹ̀ bá gbọ́rọ̀, àwọn ó protest, àwọn ó dẹ̀ gbé ìgbésẹ̀ tí wọ́n á gbé yẹn kò sẹ́ni tó mọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́mi àti ẹ bá ṣe mọ àwọn èèyàn wọ̀nyí lóníjàgídíjàgan, tó jẹ́ pé àwọn alákatakítí tó pọ̀ nù wọn, tó sì tún jẹ́ pé nínú ìwé tán gbé dání tán kà náà ti kà á pé kán máa ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ àtanra wa. Ọ̀tọ̀ ni pé mo kà á, mo fọpọlọ gbé pé màá fi tọmọlúàbí sí, kíní yóò bójú mu. Ṣùgbọ́n ẹ má jẹ́ àtanra wa pé yẹn kò sí ńbẹ̀, kò ń ṣe nǹkan tán kọ síbẹ̀ yẹn, nǹkan tán kọ síbẹ̀ nìyẹn, ohun tán kọ síbẹ̀ nìyẹn. Níbi à ń lérí à ń halẹ̀ mọ́ àwọn onílé ìtajà, òun ló mú gómìnà yẹn gbé ìgbésẹ̀. Mo mọ̀ọ́mọ̀ lọbẹ̀ yẹn láti ṣe àtúpalẹ̀. Ẹ jẹ́ ká wá sílé. À ń pariwo, à ń sọ fọ́pọ̀lọpọ̀ wa pé ohun tẹ́ rí tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìlọrin àti gbogbo ohun tán ń ṣe, gbogbo ohun tán ṣe fún ta lọ́lọ́run gbà yẹn àti bí gbogbo ẹ̀ ṣe lọ, pé kò bójú mu. Àdọ́gbọ́n máa fi tipátipá máa fi àjẹyàn, àdọ́gbọ́n máa dọ́gbọ́n lo òfin ṣẹ̀ríà lórí ẹni tí wọn lẹ́tọ̀ọ́ láti lo òfin ṣẹ̀ríà lórí ẹni. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ dákẹ́. Ọ̀pọ̀lọpọ̀ náà tó jẹ́ mùsùlùmí tó mọ̀ pé kò dáa, ṣùgbọ́n torí pé wọ́n rò pé bóyá ó ṣe nǹkan kan tó bí àwọn nú, wọ́n dákẹ́. Ìgbà tó dá àárín kan táwọn náà wá rí kíní yẹn pé kí ló dé,
ṣé lórí nǹkan tá à ń sọ yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ náà tún sá padà pé ẹ wá o, àṣejù ti wá wọ̀ ọ́, àṣejù ti wọ̀ ọ́ tó bá jẹ́ lórí nǹkan tá à ń sọ yìí, àṣejù ti wọ̀ ọ́. Ẹ bá rántí àwọn kan jáde nígbà yẹn tó ń sọ̀rọ̀ pé ohun tó ṣe yẹn gan ó yẹ kán pa ni, àbí bẹ́ẹ̀ kọ́? Kì í dẹ̀ ṣe pé wọ́n sọ lórí ahọ́n nìkan, wọ́n dọ́gbọ́n àti pa, Elédùmarè ò gbà fún wọn ni. Torí tẹ bá rántí, wọ́n náà ń gbé bọ̀ nílé ẹjọ́ pé ọkọ̀ tán fi gbé àwọn ọlọ́kadà yẹn wọ́n lásídẹ̀ǹtì kan lọ, ẹ mọ̀ tanra yín bẹ̀. Elédùmarè ni ò lẹ́mìí ọmọ ọlọ́mọ gbà. Wọ́n nà án nínú ọgbà ẹ̀wọ̀n, wọ́n rán àwọn ẹlẹ́wọ̀n pé kán lọ nà án. Ṣé nílùú tó lófin níbi tí nǹkan ti ń ṣiṣẹ́, ṣé gbogbo ẹlẹ́wọ̀n kàn lè déédéé lọ dáwọ́ jọ kán máa na ẹnìkan tán ṣẹ̀ṣẹ̀ mú dé kí àwọn wọ́dà tó wà ńbẹ̀ kán má mọ nǹkan tí wọ́n máa ṣe sí i? Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. Lẹ́yìn ìgbà yẹn, bóyá ọ̀pọ̀lọpọ̀ yín ti gbàgbé, tẹ bá gbàgbé ẹ jẹ́ kí n mú wá sí ìrántí yín. Ẹ jẹ́ rán yín létí kinní kan. Ẹ ti gbàgbé ọ̀rọ̀ àáfàá Sálà nílùú Ìlọrin kan náà ni. Bẹ́ẹ̀ ni, èmi á rán yín létí tẹ bá gbàgbé, èmi ò gbàgbé, mo sì ní fọ́nrán ẹ̀ lọ́wọ́. Àáfàá Sálà tó lọ ká àwọn tí wọ́n ń ta rédíò àti tẹlifíṣàn mọ́nú ṣọ́ọ̀bù ọkọ àtìyàwó, tó pa á láṣẹ fún wọn, tó lóun pa á láṣẹ fún wọn pé torí òun gbọ́ pé wọ́n ń ṣe ìṣẹ̀ṣe, wọ́n sì ń ṣe ìpàdé nínú ṣọ́ọ̀bù wọn. Ṣùgbọ́n nígbà tán rẹ́ẹ̀tì ṣọ́ọ̀bù, wọn sọ fáwọn páwọn máa ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀. Àwọn ò fẹ́ rí wọn bí wọ́n kán palẹ̀ ẹrù wọn mọ́ kán kúrò, tẹ bá rántí. Ṣé mọ̀ pé nígbà táriwo pọ̀ tá a fẹnu sí i, ṣé mọ̀ pé ojú ti àwọn ọlọ́pàá, wọ́n lọ gbé àáfàá Sálà. Wọ́n kọ́kọ́ ní wọ́n ń wa, ìgbà tó yá wọ́n ní kó yọjú, ìgbà tá a máa gbọ́ wọ́n ló ti yọjú. Ṣé mọ̀ pé ìgbà tó yọjú, kàkà kí, torí tá a bá ní ká wò dáadáa, àáfàá Sálà ẹlẹ́ṣẹ̀ ni, ọ̀daràn ni lábẹ́ òfin. That's a threat to life. Ẹni tó lọ káàyàn mọ́nú ilé wọn, kódà kó jẹ́wọ́ ló nílé, wọ́n ti sanwó, wọ́n rẹ́ǹtì ibẹ̀, wọ́n jẹ ọ́ lówó, wọ́n jẹ ọ́ lówó gan. Kì í ṣe pé kó lọ bẹ̀ kó lọ máa halẹ̀ mọ́ wọn pé kán jáde, ó lọ kóòtù ni. Ilé ẹjọ́ ló máa gbé àwọn tí ó lọ fún wọn níwèé dìde pé ó pè wọ́n lẹ́jọ́. Ó sì dìgbà tán bá dájọ́ tán, tílé ẹjọ́ bá ní wọ́n fún wọn dìgbà báyìí báyìí kán kúrò ńbẹ̀. Ìwọ sì kọ́ ló lọ lé wọn jáde, ilé ẹjọ́ ló máa rán àwọn agbófinró pé kán lọ lé wọn jáde bẹ̀. So gbogbo ọ̀nà, gbogbo ojú tó wù ká fẹ́ gbà wò, Sálà ò láṣẹ láti lọ ṣe ohun tó lọ ṣe mẹ́ẹ̀. Pàápàá jùlọ, òun tó kọ́ ló ní ilé, wọn rẹ́ǹtì ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Ó kàn wá, ó wá ṣe ohun tó wù ú, ó sì dárúkọ Emir Ìlọrin síbẹ̀. Ó láwọn náà rán àwọn wá, wọ́n mọ̀ sí ohun tóun wá ṣe. Léléyìí tèmi àtẹ̀yin mọ̀ pé irọ́ ni, irọ́ ló pa. Ṣùgbọ́n ó ti mọ̀ pé tó bá délẹ̀, wọ́n gbà òun kalẹ̀, nítorí pé wọ́n rá àwọn ọ̀pọ̀lọpọ̀ kan tí wọ́n ní ohun tó ṣe yẹn, ohun tó tọ́, ohun tó yẹ ni, tí wọ́n sì lo gbogbo agbára, gbogbo ohun tán bá lè ṣe láti rí pé kò jìyà ẹ̀ṣẹ̀ tó yẹ kó jẹ lábẹ́ òfin gẹ́gẹ́ bí ọ̀daràn. Nígbẹ̀yìn gbẹ́yín, ṣé mọ̀ pé Sálà kò sùn ọgbà ẹ̀wọ̀n fún ọjọ́ kan. Sálà kò jìyà ohun tó ṣe o, bẹ́ẹ̀ ni kò jìyà o. Ohun tá a padà gbọ́ ni pé wọ́n náà gbé àwọn kan dìde tí wọ́n tẹ̀lé lọ sí ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá, ó sì ti bẹ̀bẹ̀. Ẹ̀ṣẹ̀ tí Sálà ṣẹ̀ kì í ṣe pé ó ń dúnkùkù lajà, ó dẹ̀ ń lépa ẹ̀mí àwọn yẹn nìkan pẹ̀lú bó ṣe lọ sọ fún wọn pé kán kúrò, tán bá kúrò oríṣiríṣi nǹkan lòun lè ṣe fún wọn. Ó tún lo orúkọ ọ̀gá ọlọ́pàá nípínlẹ̀ Kwara nígbà yẹn. Ó ní wọ́n mọ̀ sóhun tóun wá ṣe. Ṣé mo parọ́? Léléyìí tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni lábẹ́ òfin tá a bá ní ká tọ̀. Ó lọ lo orúkọ ọ̀gá ọlọ́pàá, ó parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá. Kí wá ṣe ọ̀gá ọlọ́pàá yẹn ló parọ́ mọ́? Ipò tó jókòó sí ni, àbí? Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yín, wọ́n ní Emir ti gbé àwọn kan dìde, wọ́n tẹ̀lé lọ ńjọ́ tán ní kó wá, wọ́n ti lọ yanjú ẹ̀. Sálà kọjá sílé ẹ̀. Ta lọlọ́run tí kò lọ threat anybody pé ẹ kú omi tẹ́ ń gbé òun àbí anything. Wọ́n tì mọ́lé fún oṣù mélòó? Ẹ máa dé o. Now, ìyẹn lọ bẹ́ẹ̀. Apariwo ń gbà yá ní gbogbo ohun tó ń ṣe yìí,
tí wọ́n bá jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ohun tẹ́nìyẹn ṣe ohun tí ò dáa ni wípé ẹlòmíì á tún ṣe irú ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Now ibẹ̀ làwa dé yìí. Ṣé nǹkan tún ṣe fún ìyá kan náà tó ń pera ẹ̀ ní ìyá ọlọ́sùn nígbà yẹn tó lóun fẹ́ ṣe nǹkan kan tí wọ́n alábẹ̀rẹ̀ tán bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó di pé wọ́n padà ní wọ́n sọ ìyá yẹn di ìyá oníkùránì, wọ́n rán ní Mẹ́kà. Ẹ má jẹ́ n sọ gbogbo dírámà tó tún ṣẹlẹ̀ lórí ìrìn àjò yẹn, ojú èmi àti yín ni ó ṣe. Gbogbo bọ́n ṣe gba pátá ń di ìyá tó jẹ́ pé gbogbo oríṣiríṣi àwọn pọ́nrán, èyí tó ṣeé fojú rí, èyí tí ò gbádùn àti aláwọ̀ òkú, gbogbo ẹ̀ náà padà kì bọnú àdògán ìyá tán da gbogbo ẹ̀ rú. Ìyá fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ wá sọ, èmi àti yín àfetí wa gbọ́. Àwọn ẹlẹ́sìn nìyẹn o, àwọn tó ń jíṣẹ́ Ọlọ́run fún yín nìyẹn, tó ń jíṣẹ́ Allah. Àwọn tó ń jà fún Allah, àwọn ni wọ́n padà kì ìyá ọlọ́sùn mọ́lẹ̀ tí gbogbo wọn tán tó ráǹdì lórí ẹ̀ lọ káríkárí according to ohun tí ìyá ọlọ́sùn tó di ìyá oníkùránì tó sọ fúnra ara ẹ̀, tó fẹnu ara ẹ̀ sọ tá a gbọ́ allegedly. Now ní ìjẹta àwa gbọ́ pé àwọn kan tún dìde, wọ́n lọ bá ìyá ọlọ́sùn kan nílé ẹ̀. Gbogbo wa la rí fọ́nrán yẹn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ṣètò lórí ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ti fi hàn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ tán máa ń sọ̀rọ̀ wọ́n á ní àwọn kan ni blogger, àwọn kan ni content creator. Yes, when you check my profile tó bá lọ wo orí profile mi, wàá rí ńbẹ̀ content creator, blogger, but content creator, blogger tó ní class òun ni títí ti tèmi. Content creator, blogger tí ò kí ń parọ́, ohun tó bá rí ló máa sọ. Ohun tó bá dẹ̀ nítumọ̀ tí ó ní ìwúlò tí ó dẹ̀ mórí pípé wá, òun ló máa ń ṣe. Òun ni blogger àti content creator tèmi. Èmi ò create content for amusement. Mi ò dẹ̀ create content for yẹ̀yẹ́. I create my own content and I do my own blogging to educate us gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire àti láti máa fi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ká máa fi hàn wá, ká dẹ̀ máa tò ó lẹ́sẹẹsẹ ní sísẹ̀ntẹ̀lé pé ẹ̀yin náà ẹ máa fọkàn bá a lọ, ẹ máa fẹ̀mí gbé kẹ́ ẹ lè mọ ohun tó ń ṣẹlẹ̀ kó lè tètè yé yín. Kó má jẹ́ pé mi ni màá máa lu aago lójoojúmọ́. Ẹ̀yin náà ẹ tètè ẹ mọ béèyàn ṣe máa ń wo nǹkan, tá máa ń gbé nǹkan síra wọn, táwa lọ wádìí, táwa mú gbogbo ẹ̀ mọ́ra wọn, tá fi máa wò pé ó ti fẹ́ mọ jọ gàté kò jọ gàté. Ṣé ó ṣeé ṣe pé ibi tí ọ̀rọ̀ yìí tó fẹ́ lọ forí sọ ni? That's what I do. Mo sì nígbàgbọ́ pé Elédùmarè ló ń tọ́ mi sọ́nà pé kí n máa ṣe bẹ́ẹ̀. Mi ò wá ṣe nítorí owó. Tó bá jẹ́ torí owó ni, èmi náà mọ oríṣiríṣi nǹkan tá lè lù mọ́ra wọn tó máa dowó. Mi ò sọ pé anybody ń ṣe anything nítorí owó. Ẹ má ṣì mí gbọ́, ẹ má dẹ̀ misquote mi. But mò ń yànnàná. Ọlọ́tọ̀ ni ó sọ pé tòun ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni tọ́lú, ọ̀tọ̀ ni tọ̀lú, ọ̀tọ̀ sì ni tọ́ ìwò. Ohun tó nígbà bá pe gbá ẹ̀, wọ́n lòun ni aráyé ó bá pè é. Ṣùgbọ́n mi ò ní gbà kẹ́nìkan kan máa fi ohun tí mi ò pe gbá mi kán máa fi bá mi pè é. Ìdí nìyẹn tí mo fi ń yànnàná pé tán bá ti ń sọ gbogbo ohun tán ń sọ, kán máa yọ tèmi kúrò, kán yọ sẹ́gbẹ̀ẹ́ kan pé mi ò sí lára ohun tán ń sọ. Àbẹ́yìn tí ẹ̀ ń gbọ́ kẹ́ mọ̀ pé lágbájá ò belong to that class. Ẹ dẹ̀ lọ yẹ gbogbo iṣẹ́ mi wò, gbogbo ohun tí mò ń sọ, gbogbo ohun tí mò ń ṣe. Tẹ́ bá rí pé ohun tí mò ń sọ, mo qualify pé kẹ́ yọ mí kúrò nínú àwọn téèyàn kan kàn lè máa ní àwọn kan content creator àbáwọn kan blogger tán ń wówó, ẹ yọ mí kúrò ńbẹ̀. Tẹ́ bá wá rí pé bẹ́ẹ̀ ni mo belong sí, ẹ̀yin náà máa fi gbogbo ẹnu sọ pé ara wọn ní nǹkan kan ni torí a ti rí díẹ̀. But just be sure pé o ní evidence ẹ̀, o ní proof in case tí n bá fẹ́ challenge ẹ̀. Now that being said, oríṣiríṣi ọ̀rọ̀ la ti gbọ́, oríṣiríṣi fọ́nrán la ti rí. Inú mi dẹ̀ dùn pé lénìí a rí kan nínú àwọn brothers wa tó lọ síbẹ̀ tó lọ fọ̀rọ̀ wá màmá yẹn lẹ́nu. Tá dẹ̀ gbọ́ nǹkan tí ìyá yẹn sọ. Lẹ́yìn incident táwọn àfáà lọ bẹ̀, ṣé mọ̀ pé ìkan nínú àwọn èèyàn wa ti lọ bẹ̀. Nǹkan kan tó kàn dùn mí ni pé
wọ́n ṣe interview yẹn fún màmá wa yẹn, wọ́n béèrè àwọn ìbéèrè kan tí mo fi pé kò necessary. Mo dẹ̀ mọ̀ pé àwọn náà nígbà tán bá padà jókòó tán wò wọ́n á rí. Torí gbà míì ṣe mọ̀ pé nǹkan téèyàn bá ń ṣe ó dàbí ẹni tó ń gbá bọ́ọ̀lù àbí tó ń ṣe sport ni. Ìwọ tó jókòó síta lẹ́yìn ni wàá máa rí àṣìṣe wọn, ni wàá máa rí nǹkan tó yẹ kán ṣe tí wọn ò rí tí wọn ò ṣe. But tó bá jẹ́wọ́ náà ló wà ńbẹ̀, o lè ṣerú àṣìṣe yẹn àbí kí titi ẹ tí àṣìṣe tí wọ́n ó ṣe gan ó lè worst jù ní tó rò pé àwọn ṣe yẹn lọ. Ẹni tó wà ńta ó máa ń rí ẹni tó wà lórí ọ̀gbagadè, ó máa ń ráṣìṣe wọn. Bẹ́ẹ̀ ni mo ka ọ̀rọ̀ yẹn kún. Now that being said, màá fi fọ́nrán yẹn sí àtèmi àtẹ̀yin, á máa gbọ́, màá wá yànnàná àwọn nǹkan kan fún wa. Bẹ́ẹ̀ ni, àmọ́ kí n tó ṣe bẹ́ẹ̀, mo kọ́kọ́ fẹ́ jọ́ kó dá gbogbo wa lójú, kò rújú. Gbogbo ìrìn àjò táwọn tán pera wọn láàfáà tán kóra wọn jọ nílùú Ìlọrin tí wọ́n lọ bá ìyá yẹn ńlé tí wọ́n rìn kò bá òfin mu, ó lòdì sófin, ẹlẹ́wọ̀n ni gbogbo wọn. Nílẹ̀ tó mọ́ lénìí ó yẹ ká gbọ́ pé tán bá ti kó gbogbo wọn, kán ti máa bi wọ́n lẹ́jọ́, ó yẹ ká gbọ́ pé wọ́n ti kó gbogbo àwọn tó jágbàlagbà tó ṣáwájú wọn, tó kó wọn lẹ́yìn lọ síbẹ̀. Ó yẹ ká ti máa gbọ́ lénìí pé gómìnà ti pa á láṣẹ fún àwọn iléeṣẹ́ ọlọ́pàá pé kán lọ wá gbogbo wọn jáde, kán sì kó wọn lọ ilé ẹjọ́, kán jẹ́ kán lọ káwọ́ sẹ́yìn lọ rojọ́ níwájú adájọ́. Ohun tán rí lọ́bẹ̀ tán fi garo ọwọ́ kán wá sọ fún gbogbo ọmọ kóòtù àjìrè, kán wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà, nítorí pé ìwà ọ̀daràn, ìwà arúfin òun lohun tí wọ́n lọ ṣe ńbẹ̀. Ẹ jẹ́ ká fi fọ́nrán yẹn sí ká wá máa yànnàná ẹ̀ bá a ṣe ń ṣètò lọ. Á máa yànnàná. Èyí mo ní fún mi. Irọ́ à ń ọ̀rọ̀ ní ẹja Ajíbọ̀bọ̀ gbajú. Fídíò for reference. Kọ́lé mọ̀ pàbá. Àkọ́kọ́ náà, tẹ́ bá gbọ́ ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ wèrè, tó ń sọ̀rọ̀ dìndìnrìn, tó ń sọ̀rọ̀ yẹn lójú ara ẹ̀ ó ti gbọ́n, ó ti ń hùwà ọ̀làjú, ó ń hùwà ọ̀mọ̀wé. Ẹ rí i pé ìyá yẹn ń bi pé kí ló dé tẹ́ ń fídíò mi? Ó ní èmi mo ní fóònù mi. Ẹ béèrè lọ́wọ́ ara yín. Mo wà níwájú ilé mi nílé mi, mi ì lọ́bi kankan o, mi ì wá ẹ wá o. Kì í ṣe pé mò ń rìn lọ nǹkan kan ṣẹlẹ̀ o. Ó wá bá mi níwájú ilé mi nínú ilé mi. Ó wá tan kámẹ́rà, ó ń fídíò mi. Mi ò wá bẹ́ẹ̀ jà, mi ò lẹ nǹkan mọ́ ẹ, mi ò yọ ọ̀bọ̀n jáde kí n nàbọ̀n sí ẹ. Mo wá ń sọ fún ẹ pé kí ló dé tó ń fídíò mi? Wèrè òpònú máa dáhùn. Ó ní òun lòun ní fóònù. Mi sọ pé ìwọ kọ́ ló ní fóònù ẹ. Tó bá jẹ́ ìwọ ló ní fóònù ẹ, what right have you? Kí ni ẹ̀ṣẹ̀ mi? Kí ni offense mi fún ẹ láti wá síwájú ilé mi tó ní business láti wà ńbẹ̀? Kì í ṣe pé òun rìn lọ, ọkàn bá tiẹ̀ lọ. Ó wá sílé mi, ó wá dó síwájú ilé mi, ó wá tan fóònù, ó wá ń rìkọ́ọ̀dù mi. Mo wá ń bi ẹ́ pé kí ló dé? Òun sọ fún mi pé ìwọ ló ní fóònù ẹ. Àkọ́kọ́ náà, tèmi náà bá jẹ́ oníjàgídíjàgan tí mo jẹ́ ọ̀bàyéjẹ́ èèyàn òpònú bíi tiyín, ṣé ìjà gan ò ti bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn náà pé lórí ẹ̀tọ́ mi ni mo wà? Ó lẹ́tọ̀ọ́ láti wá wájú ilé mi wá tan kámẹ́rà kó máa rìkọ́ọ̀dù mi. Nítorí mi ì gbọ́ pọ́lọ́pàá ń wá mi, mi ì pé wọ́n pè mí, mi ì yọjú. Mi ì gbọ́ pé èèyàn pè mí lẹ́jọ́, wọ́n sọ pé mi ì wá kóòtù débi tí màá fura pé àbí torí ohun tí mo ṣe wọ́n fẹ́ ya fọ́tò mi, wọ́n fẹ́ gbé lọ kán sọ pé wọ́n rí mi. No, mi ì ṣe ọ̀daràn, kò sẹ́ni tó ń wá mi. Kì í dẹ̀ ṣe pé bóyá mò ń ṣe nǹkan ẹ̀wọ̀ àbí mò ń ṣe nǹkan tí etí ò gbọdọ̀ gbọ́ àbí táyé ò gbọdọ̀ rí. Ẹ borí èèyàn lọ́wọ́ mi, ẹ bẹ́sẹ̀ èèyàn. Wọn ò sọ pé ọmọ kan sọnù, kán wá sọ pé inú ilé mi ló wà, débi tí màá ní bóyá torí ẹ̀ lẹ ṣe ń ṣe fọ́nrán. So mo lẹ́tọ̀ọ́ àti béèrè pé kí ló tó ń tan kinní sí mi lójú? Ṣùgbọ́n ò lẹ́tọ̀ọ́ láti sọ fún mi pé ìwọ ló ní fóònù ẹ, because already ó ti ń tàpá sófin. Gbogbo ibi tí ẹ̀tọ́ ọmọnìyàn tiẹ̀ mọ, ó ti kọjá bẹ̀. Ó ti ń tẹ ẹ̀tọ́ ọmọnìyàn tìyá yẹn lójú mọ́lẹ̀ tó bá réèyàn sọ fún ẹ. Ìgbà tó tún máa parí ẹ̀ paríparí, ó ní torí evidence, àwọn fẹ́ fi ṣe evidence. Evidence kí ni?
kí ni crime, ẹ̀ṣẹ̀ kí ni ìyá yẹn tó ṣẹ̀ níbi tó wà yẹn nínú ilé ẹ̀. Àwọn àgbà Yorùbá wọ́n ní àìgbélé ẹni ká fọrùn rọ́. Mo mọ̀ pé nílẹ̀ tó mọ́ lénìí kódà ó lè wà nínú yàrá ẹ̀ gan kó fọrùn rọ́. Bẹ́ẹ̀ ni, ara arú ẹ̀ la rí yẹn. Kí ni ẹ̀ṣẹ̀ ìyá yẹn gangan tí wọ́n fi ní wọ́n ń wá evidence? Kí ló ṣe? Ok, ẹ̀yin wèrè tó jẹ́ pé títí tí Abdulrahman yín tó ṣe gbé ọmọ ọlọ́mọ ìkànnú àwọn ọmọ obìnrin yín, ọmọ olóríire, tó gbé wọnú ilé, tó pa, tó kún wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ rí investigation ṣe o. Igua yín, kámẹ́rà yín tẹ́ fi ń ya nǹkan, ẹ rí yẹn o, kẹ́ mọ́nítọ̀ ẹ̀, kẹ́ múrù yẹn wá fún wa ká mọ̀ pé ń ṣiṣẹ́ gidi o, kẹ́ gbẹ̀mí ọmọ yẹn là. Ẹ̀yin bàbá àti ìyá arábìnrin tí ṣẹlẹ̀ sí, ẹ má bínú, ẹ foríjì wá. Iṣu ẹni ló ń tọwọ́ ẹni bepo. Elédùmarè á dẹ̀ tẹ ọmọ yẹn sáfẹ́fẹ́ rere, á tù yín nínú. A wá fi yọ̀ yín o, a sì gbàdúrà kírú ẹ̀ má tún ṣẹlẹ̀ ní sàkání yín mọ́ láṣẹ Èdùmàrè. Kó sì má ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n ẹ jẹ́ ká máa ná àwọn wèrè wọ̀nyí ní gbólóhùn ọ̀rọ̀ kó lè yé wọn pé orí wọn ò pé rárá, wọn ò sì gbọ́n, wọn ò níròrí. Ńbo lẹ wà bẹ́ẹ̀ ṣe mọ investigation ṣe tó tírú ẹnìyẹn tó ṣerú ọṣẹ́ tó ṣe, tó sì jẹ́ pé nínú ilé ó sì kùnyàn sí wẹ́wẹ́. A fẹ́ sọ pé àgbọ́ tí àdá ń dún pé wọ́n ń sá egun, àgbọ́ tí ó dàbí pé èèyàn ń gé nǹkan, àgbáriwo ńgbà tó gbẹ̀mí lọ́rùn ọmọ yẹn. Kò sẹ́ni tó jáde tó wá sọ pé nǹkan báyìí bá ń ṣẹlẹ̀, àbí? Ṣùgbọ́n a lè kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ká kóra wa léra wa. Ó sì máa débẹ̀. Ẹ jẹ́ kí n play ẹ̀kẹ́ gbọ́ kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ máa gbọ́ o. Bájà wa ni. Kí ló ṣẹlẹ̀? Kí la ṣe? Èyí sàn ṣe jẹ́. Ẹ máa bá bàbá sọ̀rọ̀. Ẹ bá bàbá wa gbà sọ̀rọ̀. Ẹ̀yin ẹ̀ kámẹ́rà wa ó bẹ̀ta. Káwọn náà kámẹ́rà yín ó bẹ́tà. Wọ́n nílò kẹ́ ẹ sọ fún wọn pé kán rìkọ́ọ̀dù yín ó bẹ́tà. Because in the first place, lákọ̀ọ́kọ́, wọ́n kọ̀wé pè yín pé kẹ́ wá sílé àwọn. Ẹ ní business to be there. Wọ́n wá ń bi yín pé kí làwọn ṣe? Kí ló dé? Ṣáwọn dáràn ni? Kí làwọn ṣe? Ẹ rẹ́sùn kankan kà sí wọn lẹ́sẹ̀. Ẹ wá ń pa láṣẹ fún wọn pé ẹ̀yin náà kámẹ́rà wa. No, I don't need to video you and you don't need to tell me to video you because you have no business being in front of my house. Talk less of talking to me in a rude way. Kò mátà iye tó wù kọjọ́ orí ẹ jẹ́, ilé mi ni mo wà. Mi ò fa wàhálà, mi ò fa jàngbọ̀n. Mi ò dẹ̀ kọ̀wé sí ìyàn. Ok, bẹ́ẹ̀ ṣe dé tẹ́ ń ṣe yẹn, tí ìyá yẹn bá wọlé lọ tí ò dá yín lóhùn tó bá tilẹ̀kùn mọ́ rí, kí ló máa ṣẹlẹ̀? Then wọ́n náà wọn ò bá jà wá. Already ẹ ti tọ́jà. The mere fact pé èèyàn wà wájú ilé ẹ̀ kì í ṣe arúfin. Kò ṣẹ̀ sófin kankan tó jẹ́ òfin ìjọba nínú gbogbo tá a ti rí tẹ́lẹ̀ fi lélẹ̀ fún wa. Nínú gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ ń bẹ̀, kò sí nǹkan kan tó jọ mọ́ pé ó ṣẹ̀ sófin ìjọba. Ẹ wá débẹ̀ ẹ̀ ń rìkọ́ọ̀dù. Ẹ wá sọ pé òun náà lè mọ rìkọ́ọ̀dù yín. No, ẹ lẹ́tọ̀ọ́ kankan láti lọ bẹ̀ láti lọ bá arábìnrin yẹn sọ ohunkóhun bó ṣe wù kó kéré àbí kó tóbi mọ́. Ìyàjú lọ́pọ̀ ní pé bóyá tí wọ́n wá rí àbí wọn wá sí kí ni wọ́n sọ tí wọ́n bá jà wọn bí wọn bá jà wọn. Ṣé gbọ́? Káwọn rìkọ́ọ̀dù ẹ̀ kán fi ṣe evidence wípé ṣé lóòótọ́ làwọn wá bí àbáwọn ò wá bí, ṣáwọn bá jà wá àbáwọn ò bá jà wá. Ẹ ti bá jà wá already by coming there and challenging her in her own house. Ìjà lẹ wá gbé bá nínú ilé ẹ̀ láṣẹ láìrò láì tẹ ọmọ adìyẹ pa. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú yín. Kò débi tẹ́ ẹ ti ń kírun, kò dé mọ́sálásí yín. Tó bá sì débẹ̀, ẹ mú kẹ́ sọ pé ó wá ṣe nǹkan kan tí ò dáa. Kán wá níbẹ̀ náà ti mú. Ẹ wá bá nínú ilé ẹ̀ ni. Ẹ ti gbéjà wá already. Kò sóhun tẹ́ ẹ fẹ́ sọ. Ẹ ti gbéjà wá. Tó bá jẹ́ pé ìlú tó létò tó lófin ni, already gbogbo yín
wọ́n ti gbé yín ẹ máa wà lẹ́wọ̀n àfi tẹ́ bá réèyàn tí ó gba bọ́ǹdì yín wọ́n á dẹ̀ ti dájọ́ tẹ́ ń padà bọ̀ ń kóòtù tẹ́ wá ṣẹjọ́ wọ́n á ti dá fún yín. ọ̀rọ̀ tí ò rújú tí ò dàrú rárá ni ẹ lẹ́tọ̀ọ́ kankan ọ̀rọ̀ kankan ò dẹ̀ sí lẹ́nu yín. àlàyé fún wọn. ṣẹ gbọ́ àwọn gbọ́ pé wọ́n ń ṣẹbọ níbí ẹ jọ̀ọ́ ṣẹ́nikẹ́ni lè lọ mú anywhere ibikíbi wá fún mi nínú ìwé òfin Nàìjíríà tó sọ wípé ẹni tó bá jẹ́ pé ẹ̀sìn títí tiẹ̀ ni pé kó ṣe ẹbọ whatever ẹbọ tó bá ń ṣe tí í ṣe pé ó ti ṣe nǹkan kan tó lòdì sófin bíi pé bóyá ó gbẹ̀mí èèyàn àbówùwà àbàjẹ́ kan tó fi òfin ìjọba tó ti ní kó má ṣe ẹ lọ mú bí tí wọ́n kọ sí wa tó sọ pé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ láti lọ bẹ nìyẹn nílé láti lọ challenge ẹ̀ báwọn ẹni mọ̀ ṣe wá challenge ẹ̀ ni kò sí. ẹ jẹ́ ká wá gbà pé lóòótọ́ ó tiẹ̀ ti wá ṣe nǹkan kan tó lòdì sófin tó rúfin ẹ lọ mú wá fún mi ibi tán kọ sí nínú ìwé òfin pé àwọn ẹni náà lẹ́tọ̀ọ́ láti lọ bá arábìnrin nílé láti lọ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Under the Nigerian law àwọn èèyàn wọ̀nyí ò ní ẹ̀tọ́ kankan bó ṣe wù kó kéré mọ́ sí ohun tí wọ́n lọ ṣe yìí. béèyàn bá ṣẹ̀ sófin gan ó yẹ kán mú ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ agbófinró ní ó wá yọjú síbẹ̀ wọ́n wá ṣèwádìí wọ́n wá wádìí pé ṣé ohun tó ń sọ yẹn sóòótọ́ ni wọ́n wá ní òkè wọ́n fẹ́ pè ẹ́ lẹ́jọ́ torí nǹkan báyìí ni wọ́n wá pè lẹ́jọ́ wọ́n wá gbé lọ ilé ẹjọ́ wọ́n jọ lọ rò bẹ́ẹ̀ wọ́n wá jọ sọ bí iṣu ṣe kú tọ́bẹ̀ ìbẹ́ nígbà tá a bá délé ẹjọ́ kì í ṣe pé èèyàn kan ló máa dìde inú ilé ẹ̀ lálọ́ máa challenge èèyàn kan nílé ẹ̀ nítorí ohun tẹ́ ẹ ṣe yìí gan ẹ ti fààyè gbà pé tóbìnrin bá bínú kó dìjà kẹ́ lura yín kéèyàn kan ṣèṣe mẹ́yẹn nítorí pé ẹ lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin gbogbo bó ṣe wù kó kéré mọ́ láti lọ ṣe ohun tẹ́ ẹ ṣe yìí kò sẹ́tọ̀ọ́ kankan tẹ́ ẹ ní. You have no right. nígbà tá a wá gbọ́ lánàá wọ́n náà wà lẹ́kọ̀ọ́ tó kàn parí ìjàmbá ọba ìyá àwọn ọba bẹ́ẹ̀ dà àfẹ́ lọ́nà ìgbà wa lè fi gbé àwa. ṣé ẹ gbọ́ àwọn ò fẹ́ mọ́ láàmì tó bá yẹ pé lóòótọ́ olórìṣà ni ọlọ́sùn bí yáyan ṣe jẹ́ tó wáyé pé lẹ́ni tó nígbàgbọ́ nù pé ókè kóun rúbọ láti ṣe ohun tóun ṣe ni ẹbọ dẹ̀ pé oríṣiríṣi àmọ́ nǹkan kan tó dára lójú ni pé nínú gbogbo ohun tá a rí nínú fọ́nrán àrí nǹkan kan tó jọ mọ́ nǹkan tó lòdì sófin nínú ọ̀rọ̀ táwọn bàbá náà dẹ̀ ń sọ wọ́n sọ pé wọ́n náà ká ọmọ bì kan wọ́n wá rí orí èèyàn nù ohun tó fi ń ṣe ẹbọ ọwọ́ èèyàn ẹsẹ̀ èèyàn ojú èèyàn àbetí èèyàn wọ́n dẹ̀ sọ pé abá omi tó ti ń ṣe nǹkan ẹ̀gbin síbì kankan wọ́n kàn wá challenge ẹ̀ pé àwọn gbọ́ pé wọ́n ń ṣẹbọ nínú ilé ẹlẹ́bọ ni wọ́n tí máa ń ṣẹbọ ń kọ̀rọ̀ yàrá mi nínú ilé mi kí ló kan títí ẹ̀ bẹ̀ ṣé mo fi dí ẹ lọ́wọ́ ni ṣé mo disturb ẹ ni ṣé mo gbé sẹ́nu ọ̀nà ẹ ni àbí mo wá bẹ́ẹ̀ lé pàápàá jùlọ ohun tá a gbọ́ lénìí nígbà tí àwọn tó wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ìyá ìṣe àwọn tó ń sọ̀rọ̀ yìí wọ̀nyí wọ́n ní wọn gbá àdúgbò yẹn o mo dẹ̀ mọ àdúgbò tó ń sọ̀rọ̀ nípa yẹn dáadáa mo mọ gbogbo Ọ̀fà garage lọ sí Gáà Ìmáàmù Gáà Àkànbí kí wọ́n tún pè yẹn tó fi wọnú lọ mo mọ gbogbo area yẹn dáadáa we are not talking about pé bóyá wọ́n tiẹ̀ tún wà nínú àárín Ìlọrin o wọ́n ti ń bọ́ sẹ́yìn wá ó ti yé yín báyìí even kan wà láàárín Ìlọrin is this the right way ká lọ káyàn mọ́lé láì ṣe pé a bá ṣe láabi lọ́wọ́ ẹ̀ ká lọ máa challenge authority ẹ̀ láti nígbàgbọ́ nínú nǹkan tó nígbàgbọ́ nínú láti máa ṣe ẹ̀sìn tó wù ú is this the right way wọ́n á sọ fún pé ẹ̀yin ò fẹ́ mọ́ ẹgbọ́ kan ń ṣẹbọ ẹ̀yin ò fẹ́ mọ́ tá làwọn wíìsì wọn àti
declare bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń ṣe lábẹ́nú wọn ò sọ síta ni wọn ò tí ì declare pé wọ́n operate sharia law ò ní wọ́n ń ṣe nǹkan tó ń ṣe yìí so ẹ mú ọ̀rọ̀ yẹn food for thought ni ẹ rò ẹ ní àròjinlẹ̀ lórí ẹ̀ wọn ò tí ì sọ pé wọ́n gba sharia law láàyè wọ́n ń lò ó kàn fi gbogbo ẹnu sọ fún wa bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń dọ́gbọ́n implement ẹ̀ òun lè rí ohun tó ń ṣẹlẹ̀ tán bá wá gbà wọ́n láàyè tán sọ́dọ̀ òfin kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀. Ọlọ́run ní bàjẹ́ Ọlọ́run ní bàjẹ́. wọ́n náà máa bọ̀ á gbọ́ wọ́n padà. dàkún bí ìbá ti sọ̀rọ̀ ẹ má sùn sí mọ́. Ẹ ṣé mo dúpẹ́. ẹ ti rí ìwà wọn ti mọ́ wọn lára ajánránsì ecolalias the ecolalias ẹ̀ríkẹ́ tí bàbá yẹn bá sọ̀rọ̀ kan èèyàn kan ó tún tú the same thing tí bàbá yẹn sọ yóò tún tú sọ àwọn ajánránsì English word ẹ̀ ní ecolalia ṣùgbọ́n gbọ́ bó ṣe ń sọ ẹja tẹ̀síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùn èmi tá ń wò níwájú yìí ní ìkísàrè nílùú Ìlọrin o ọmọ bíbí ìlú Ìlọrin gangan ni mí ọmọlé Àríàgò ilé bàbá mi nílé ọmọ arógun mọ́sà ní Táíwò sàlẹ̀ ilé ìyá tó bí mi lọ́mọ ní Tàmọ́dù nílé Àríàgò ilé bàbá mi nílé ọmọ arógun mọ́sà ní Táíwò sàlẹ̀ ilé ìyá tó bí mi lọ́mọ ní Tàmọ́dù nílé olóróró ní Tàmọ́dù nílé ìyá tó bí mi lọ́mọ tó ti yé. Gbogbo àwọn àdúgbò tí a yẹn ń darúkọ pátápátá gbogbo ẹ̀ ni mo mọ̀ àdúgbò méjèèjì tí a yẹn dárúkọ kò séyìí tí mi ò gbé rí mbẹ̀ bẹ́ẹ̀ ni mo gbé àdúgbò méjèèjì yẹn nígbà tí mo wà ní school bẹ́ẹ̀ ni tí mi ò kì í lọ sílé wa èmi náà mo fẹ́ ṣe báwọn ẹgbẹ́ mi ṣe máa ń ṣe so mo dágbé mo gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ so mo gbé Táíwò sàlẹ̀ mo gbé Tàmọ́dù mo gbé bẹ́ẹ̀ dáadáa mo mọ àwọn àdúgbò tí a yẹn sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n nǹkan kan mo fẹ́ fàyọ fún wa ẹ wo bí bàbá yẹn ṣe dúró tó gbójú gbóyà tó wá ń question woman yẹn to the extent ó ń béèrè lọ́wọ́ ìyá yẹn pé lágboolé bo ìyá yẹn ní láti máa sọ àwọn agboolé ṣó ti rí nǹkan tá à ń sọ fọ́pọ̀lọpọ̀ yín nípa ìlú tó ní kálukú wa ti wá àti nípa ká máa lọ jòkó sílùú onílùú ká lọ máa develop bẹ̀ fún wọn indirectly ara ogun tó fẹ́ kó jíjà woman yìí ni pé wọ́n mọ̀ pé ọmọ Ìlọrin ojúlówó ọmọ Ìlọrin ni ká ní àlejò ni ká ní àrè ni gbogbo ilé tó wù kó kọ́ sí àdúgbò yẹn gbogbo ohun tó wù kó ṣe sí àdúgbò yẹn wọ́n á ti mọ̀ pé ọwọ́ ti bà á kì í ṣara wa gbogbo ìrìn àjò tán máa lọ rìn tí wọ́n bá rí ṣe ń jọ yẹn ni bí wọ́n ṣe lọ gbógun tì í tí wọ́n á ní kó kúrò nínú ìlú àwọn wọ́n á láwọn ò fẹ́ rú nǹkan tó ń ṣe yẹn nínú ìlú àwọn kó padà síbi tó ti ń bọ̀ ṣe mọ̀ pọ́n pé irú gbólóhùn yẹn ṣe rántí ìyá ọlọ́sùn tọjọ́ kìíní àná tó fẹ́ ṣe birthday ṣe rántí pé gbólóhùn tán pè fún nìyẹn tán ní kó kó ẹrù ẹ̀ kó padà síbi tó ti wá àwọn ìṣe bẹ́ẹ̀ ń bí irú ẹ̀ náà fẹ́ ṣe fún ìyá ẹ̀ but unfortunately ibi tí Elédùmarè ti jù wọ́n lọ ìyá ẹ̀ jẹ́ ọmọ Ìlọrin ó sì mọ inú ilé ibi tán ti bí ó dẹ̀ ń dárúkọ ọbẹ̀ ìyẹn kọ́kọ́ jẹ́ kápá wọn jábọ́ òun náà ṣe ń bí pé agboolé ebo ẹ má dẹ̀rò pé bó ṣe sọ fún wọn yẹn pé wọ́n ní lọ wádìí ẹ̀ wọ́n máa lọ wádìí ẹ̀ bó bá ṣe é ṣe gan wọ́n á lọ bẹ̀ wọ́n á lọ máa sọ fún wọn pé kàn pé wọ́n á lọ máa halẹ̀ mọ́ wọn bẹ́ẹ̀ pé tí wọ́n bá pè igbá ó ṣẹlẹ̀ àwo ó ṣẹlẹ̀ ìkòkò bàbà sàsùn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń ṣe nìyẹn ẹja tẹ̀síwájú àmọ́ lábẹ́ òfin ṣé wọ́n lẹ́tọ̀ọ́ gbogbo ohun tó ń ṣe yìí ìwọ tó ń gbé Amẹ́ríkà tó ń gbé òkè òkun kí ló máa ń sábà fa wàhálà láàrin ọlọ́pàá àti àwa dúdú wípé o lẹ́tọ̀ọ́ láti máa béèrè ohun tó ń béèrè yẹn lọ́wọ́ mi kí ló dé tó ń béèrè nǹkan tó ń béèrè yẹn lọ́wọ́ mi àbí ṣé mo parọ́ mi ì parọ́ náà irú ẹ̀ ni wọ́n ń ṣe fárábìnrin ní ilẹ̀ ọmọ kóòtù àjíire nínú ilé wa ìyá yóò sí lóyìnbó kì í ṣèyàn funfun ló ń béèrè irú béèrè lọ́wọ́ ẹ̀ pé ńbo ló ti wá oya give me your license I want to do what I want to do what I want to profile you profiling ni wọ́n ń pè nǹkan tó ń ṣe fún ìyá yìí
wọ́n profile ẹ̀ láti mọ ibi tí wọ́n gbà mú. Ẹja tẹ̀síwájú. oko olúwa àfọ́n láàṣà láfọ́n ni. Àfọ́n tó dárúkọ yẹn mo mọ Àfọ́n dáadáa, mo débẹ̀ rí dáadáa, mo gun kẹ̀kẹ́ lọ́bẹ̀, mo ṣeré lọ́bẹ̀, mo tẹ̀lé èèyàn lọ́bẹ̀, a lọ ṣènáwó ń bẹ̀, mo mọ Àfọ́n dáadáa. kódà ọba lórí gan mọ̀ kó ti yé tẹ́ ẹ bá dé ọjọ́ ọba tẹ́ ẹ dé Ìlọrin gbogbo èmi ní sáyẹ̀dì Ìtakúrè gbogbo ẹ̀ ilé ààrẹ Jimba àyàn gbogbo wọn báyẹn ẹ lè dárúkọ. Ọjà Ìtakúrè mo mọ gbogbo bẹ̀yẹn, Arẹ́sẹ̀pá mi ni, mo fẹsẹ̀ níbẹ̀ dáadáa. So tó bá ń sọ̀rọ̀ Kwara, tó bá ń sọ̀rọ̀ Ìlọrin tí n bá dá sí, ó dá mi lójú mo mọ ohun tí mò ń sọ, ó dá mi lójú débẹ̀. Ibẹ̀ mo dàgbà sí, so kò sí nǹkan tí èèyàn lè fi rú mi lójú ń pa ẹ̀. Fúnfún láyọ̀ ọmọ àjílé písà àlejò só ti yé mi è sí àlejò. àwọn bẹbẹ àgbàdo ní ìlú Mùsùlùmí sì ni bàbá tó bí mi lọ́mọ lè mọ́mù ní bàbá mi só ti yé ó tẹ̀ jẹ́ pé ó tiẹ̀ jẹ́. Ṣé gbọ́? Ó ń gbìyànjú àti jẹ́ ó yé wọn pé gbogbo alájọmọ bá jọ ṣe jọ ń ṣe, so ẹ má wá bí ẹ wá ní ẹ fẹ́ gbogbo mi, ẹ fẹ́ wá halẹ̀ mọ́ mi, kò lè jẹ mí. Ọmọ inú ọgbà lèmi náà, mi ò lè sísú yọ, mo mọ bó ṣe ń lọ. Ṣùgbọ́n wọ́n sì rò pé àwọn ò mú pé bóyá ó ń parọ́. Wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ pé mọ́sálásí wo ni bàbá rẹ̀ ti jẹ́ lè mọ́ mu. Ṣé ti rí? èmi tí ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́ fún mọ̀ mi rọ́ọ̀ṣì ni bàbá ló ń bá bí mi ẹ máa ń sọ̀rọ̀. sọ̀rọ̀ àìjà ẹ̀jọ̀ sọ jẹsẹ̀ tó béèrè fẹ́ sọ̀rọ̀ ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ kò yé mi fún ó dàbí pé ẹ̀fẹ́ kí n sọ̀rọ̀ kankan mọ́. máa sọ̀rọ̀. kí ló dé? nígbà tí wọn kí ló dé? ṣé tí mo gbé jì ni? ẹ dákun. jòkó náà jà á jò lé lọ bàbá àjálù. mo ní òjòkó náà àwa làwa mú èmi ti rí ojú. Ṣé gbọ́? Àwọn ọmọ ní kí ló ṣẹlẹ̀? Àjálè náà. Ṣé gbọ́ tí wèrè kan sọ̀rọ̀ lábẹ́ ó lélẹ̀ tẹ́ ẹja jò lè lọ? Ẹjọ́ kí ni wọ́n ṣe? Lábẹ́ òfin ọ̀rọ̀ tí gbólóhùn tó jáde yẹn tán bá mẹ́ni tó sọ gbólóhùn yẹn gangan nínú wọn, ìyẹn lásán gan wọ́n lè lọ sọ fọ́lọ́pàá, tọ́lọ́pàá máa lọ bá wọn arrest ẹnìyẹn because ó levy allegation against wọn, ó ní wọ́n ṣe ohun tó ju olè lọ. So wọ́n ní láti pè é kó wá ṣàlàyé ohun tí wọ́n ṣe tó ju olè lọ because ìbanilórúkọ jẹ́ nǹkan tó ṣe. Àwọn wèrè tán ń jà kálẹ̀ tí wọ́n lẹ́nìkan bá àwọn lórúkọ jẹ́, ṣe gbọ́ gbólóhùn tó ń pè sáwọn ẹni ẹlẹ́ni. Lábùrọ̀ jí láàárọ̀ kùtùkùtù kéèyàn wà nílé ẹ̀, ẹ sì lọ ká wọn mọ́lé, ẹ dẹ̀ ṣe gbogbo orú nǹkan báyìí. Ẹ dẹ̀ sọ pé ẹ fẹ́ kí ìlú tòrò, ẹlẹ́ẹ̀fẹ́ wàhálà, ẹ lálàáfíà lẹ̀ ń wá nílùú. Nínú gbogbo ohun tẹ́ ẹ ṣe, nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, èwo ló tọ́ka sí pé ẹ̀yin gangan lálàáfíà àbẹ́ ń wá àlàáfíà nínú gbogbo ohun tẹ́ ẹ ṣe? Ẹ ò lè mú wọn. ó dẹ̀ ń wò pé bàbá yìí àgbàlagbà ni bàbá yìí náà dẹ̀ ní àgbàlagbà ni wọ́n ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ ọ̀rọ̀ àgbàlagbà ni wọ́n sọ lẹ́nu àmọ́ ìdúró tẹ̀ ń ṣe tẹ̀ ń jáná sí ìdúró ìjà lẹ́ dúró fún mi. ẹrù ògbódò mi ẹni tí ó wọ̀dọ̀ ìlóminú kọ sọ ti yẹ yín báyìí ẹrù ògbódò mi ẹ̀ ń ṣe àlejò nílùú lẹ̀ yìí mi ò dẹ̀ kí sí àjòjì nílùú lẹ̀ yìí ó ti yẹ ẹ̀ lè sọ̀rọ̀ mi dáadáa sọ ti yẹ ìyẹn mọ́ sọ̀rọ̀. so bí ìrìn àjò bó ṣe jẹ́ nìyẹn kálukú ìrìn àjò tó mú mi tó fi di pé mo dà báyìí ìrìn àjò àbáwáyé mi tó ti yé tó bá mo nípò adé ni mí èmi tẹ̀lé ń wò ní iwájú yìí màálìmọ́ọ̀tì jọ tí mo dẹ̀ níjọ nà lẹ́nu ìdá mi ò dẹ̀ kí sí àjòjì mi èé sàjòjì mi báyìí adániwáyé ló kádàrá bí báyìí ló kádàrá bí so àmọ́ pé ẹ wá sí wá pé wọ́n náà ṣẹbọ́ mi báyìí wọ́n náà ṣẹbọ́ tá ní òṣòṣà nínú ilé tá ní òní ìbílẹ̀ tó ṣe nínú ilé lè mọ́mù wo ló pé lóòrùn tèmi nílùú lọ. Mo fẹ́ fa nǹkan kan yọ fún yín láàrin. Ẹ rí i pé ìgbà tí ìyá yẹn sọ̀rọ̀ lórí pé ta ló pé nínú gbogbo yín, especially ìgbà tó sọ pé lè mọ́mù wo ló pé tí ò ní nǹkan kan tó ń ṣe nínú ilé. Ẹ rí i pé ìgbà yẹn nínú bí wọn tí wọ́n ní ọmọ tí ẹ gọ o. Lóòótọ́ wọ́n padà dá ọ̀rọ̀ yẹn rú pé ọmọ kan ló sọ̀rọ̀ táwọn ń bá wí. Ṣùgbọ́n ẹ tẹ́tí dáadáa, ẹ gbọ́ ohùn ẹnìkan lábẹ́ tó sọ pé ó gọ̀ fún lèmọ́mù tó ń sọ yẹn.
ẹ gbọ́ ohùn yẹn lábẹ́. Ẹ wo gbogbo àwọn tó wà mẹ́yìn, obìnrin ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wá ká mọ́lé. Ẹ wo báwọn wèrè àwọn dìndìnrín àgbàlagbà ìbọn ṣe ń lérí mọ́ wọn tán ní wọn ní fara re lọ. Ẹ jọ̀ọ́, kí ni wọ́n fẹ́ ṣe fún wọn tí wọ́n ń sọ fún wọn pé wọn ò ní fi ara re lọ? Kí ni wọ́n fẹ́ fi nà wọ́n? Ṣé Kùránì ni wọ́n mú dání tán fẹ́ fi gbá wọn ni tán ní wọn ò ní fara re lọ? Kí ni nǹkan tí wọ́n ń sọ pé wọn ò ní fara re lọ? Ẹ̀yin náà ẹ béèrè lọ́wọ́ ara yín. Ask yourself that question. Kí ló fa gbólóhùn ọ̀ ní fara re lọ nínú ilé wọn? Ńbo náà ń lọ? Kí ló dé? Kò sí ọ̀nà méjì, kò sí nǹkan míì tá a fẹ́ sọ sí. This is a total threat to life. Kódà kí àwọn èèyàn wọ̀nyí kí ìdílé ìyá ẹ̀ kán má lọ ọ̀dọ̀ ọlọ́pàá lọ fẹjọ́ sùn. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ò lè sọ fún wa pé àwọn ò tíì rí fọ́nrán yìí àbí àwọn ò tíì gbọ́. Tán bá wá ní àwọn ò mọ àwọn tán wá ká ìyá yìí mọ́lé, gbogbo wa la rójú ìyá yìí dáadáa. Ó yẹ ká ti gbọ́ pé bọ́n ṣe máa ń ná àwọn ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́, bọ́n ṣe gbọ́gbọ́n ẹ̀wẹ́, bọ́n ṣe parọ́ mọ́ wọn tán jọ parọ́ mọ́ra wọn pé wọ́n jọ wá jíta lọ́lọ́run gbé nìbàdàn ni. Bọ́n ṣe mọ bọ́n ṣe tírèsì tán ṣe lè jíta lọ́lọ́run gbé wá sí Ìlọrin. Ó yẹ kán ti mọ bọ́n ṣe máa wá ọ̀dọ̀ ìyá yìí kàn láti lọ bí pé kí ló ṣẹlẹ̀. Ṣé o lè identify àwọn tó wá ká ẹ mọ́lé tán threat ẹ̀? Ó yẹ kán ti mọ gbọ́n bí wọ́n ṣe wá, bó ṣe bàbá àgbàlagbà tá a rójú ẹ̀yẹn ni, bí wọ́n ṣe wá kàn tí wọ́n lọ pè wá, a rí fọ́nrán báyìí báyìí, kí ló mú wáyé, kí ló ṣẹlẹ̀? Kán pè ìyá ẹ̀, kán pè bàbá ẹ̀, kán dẹ̀ ṣe nǹkan tó fi bá nìkan ṣe lẹ́yìn ìwádìí. Ǹjẹ́ tí gbọ́ pé nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣẹlẹ̀? Ẹ jẹ́ á tẹ̀síwájú. Ọba lágbára lórí ohun gbogbo. Mo tún fi ànábì Muhammad mo fi bẹ̀ gbogbo wa. Ọlọ́run ò ní ba nǹkan ní gbogbo wa jẹ́. Èmi ò já o. Àwa náà wá já wà dá. Torí mo ti rí pé bẹ́ẹ̀ ṣe bá wá ìjàlẹ̀ bá. Wọ́n wà dá ìwọ̀n bá wọ́n kò tó yẹ tó bẹ̀ tí ó jà lẹ́nu wà ń bẹ̀. Ọ̀gbọ́n kò sẹ́ni ó lè bọ̀ ọjà. Sótìyé ààrẹ mọ ni mí tí mo lè gbé dání kó jà. Sótìyé bẹ́ẹ̀ dẹ̀ ṣe wáyìí kó kà mí láyà. Sótìyé wà láìtàláì mo fi adániwáyé mo fi búra, mo fi ìyá lóbìrò mo fi búra, kò kà mí láyà o. Wíwá yín ó. Ṣé gbọ́ tí kan sọ̀rọ̀ lábẹ́, ó ní ó dáa báwọn nígbà tí ẹni bọ́n ṣe wá ká wọn pé kò bá wọn lẹ́rù. Ìkan dáhùn lábẹ́, ó ní ó dáa báwọn. That means wọ́n sì ní mission, wọ́n fẹ́ lọ re-strategize because wọ́n máa fẹ́ fi iye lórí gbólóhùn tó sọ yẹn pé kò kà òun láyà, kò bá òun lẹ́rù. Wọ́n máa fẹ́ jẹ́wọ́ fún pé ó yẹ kẹ́rù àwọn bà, ó yẹ kó kà láyà. Kàmíláyà èmi ò já o torí mo rí pé ìjàlẹ̀ bá wa. Ṣé ẹ dẹ̀ rí pé o gba àwọn ọmọ tí bẹ́ẹ̀ ṣe ń mọ́wọ́ jà? Àwọn ọmọ mi ní sinmi ò fẹ́. Àníwọ̀n wá já. Kò sẹ́ tó wá já. Sẹ́mi wọ́n jà gbájú. Ẹ mọ́wọ́ jà nígbà tó bá ní wọ́n lu ọmọ mi. Sọ́yọ̀ tó sọ́jà. Sọ́yọ̀ tó sọ́jà. Sọ́yọ̀ tó sọ́jà. Ẹ̀yin náà mọ̀nà ayé sísè sí. Ẹ̀yin sọ̀tẹ̀ ìjẹ́ gbàlagbà sí àwọn tí wọ́n sọ. Àti òwádà wọn látọ̀. Ẹ jọ̀ọ́, gbogbo ọ̀rọ̀ tó wù kí àwọn ọmọ yẹn sọ, ta lè kú ẹ̀dá tó dà yìí? Ṣé tí àwọn ò bá fi àìníṣẹ́, àìní nǹkan gidi ṣe nílé ayé títí wọn fi àárọ̀ ọjọ́ ayé wọn jí lọ ká àwọn ìyá oníyàá mọ́lé pẹ̀lú àwọn ọmọ obìnrin? Torí mi ì fi bẹ́ẹ̀ rí ọkùnrin kankan lẹ́yìn àwọn ìyá yẹn, obìnrin. Ẹ máa wò ó. Tí wọ́n bá lọ ká wọn mọ́lé, ṣé gbogbo atótónu, gbogbo conversation yẹn ṣó máa wáyé? Kò ní wáyé.
ṣùgbọ́n ẹ wo bí wọ́n ṣe lọ ń ṣe rándanràndan tó ń ṣe rántìrántí ńbẹ̀ tó ń pariwo lójú wọn, wọ́n dẹ̀ ti ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ yẹn. Ojú tí mo fẹ́ jẹ́ kí èmi àtẹ̀yin ká gbà wo ọ̀rọ̀ yìí ni pé ara ohun tá à ń sọ nìyẹn pé bí ìyà ńlá bá gbé ni dálẹ̀ kéékèèké á máa gorí ẹ̀. Wọ́n ti lu ọgbọ́n. Mo gbọ́ táwọn èèyàn wa kan sọ pé bàbá yẹn jọ Fúlàní, tó ń júwe gbogbo wọn pé ìkan náà jọ Fúlàní. Èmi ò mọ̀, mi ò identify anybody bẹ́ẹ̀. Ṣùgbọ́n wọ́n jọ Fúlàní, wọn ò jọ Fúlàní. Ohun kankan tó dájú ni pé àwọn ń wá lénìí, wọ́n wá ń bá ọmọ onílùú, ọmọ onílẹ̀, wọ́n fẹ́ pa á láṣẹ, wọ́n fẹ́ mú ní tipá pé kò lè ṣe ẹ̀sìn tó bá wù ú, kò dẹ̀ lè ṣe àwọn nǹkan kan. Ṣùgbọ́n ẹ̀sìn táwọn ń ṣe, ẹ̀sìn yẹn wá bá ohun tí wọ́n ń sọ fóun pé kò gbọdọ̀ ṣe ìyẹn ni. Gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, tẹ́ ẹ lọ́gbọ́n, tẹ́ ẹ lọ́pọlọ ju èmi lọ, tó jẹ́ pé ẹ̀yin lElédùmarè ń lò, tẹ́ ẹ̀ ń tẹ̀lé wa nínú ìrìn àjò yìí, tẹ́ ẹ̀ ń ṣàánú fún wa pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń súre fún wa, bẹ́ẹ̀ ṣe ń súgbà wa ní gbogbo ìgbà. Àtìgbà táwa mọ̀, àtìgbà táwa ò mọ̀, àtìgbà táwa ti lọ sùn tá à ń hanrun, táwọn wèrè kan ń porí ọmọ wọn, tán rò páwa làwọn ń pè, tẹ́ ẹ sì ń jíṣẹ́ tí Elédùmarè rán yín fún wọn. Ẹ̀yin ni mo fẹ́ jẹ́ kẹ́ bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. Ẹ̀yin ìyá mi, ẹ mú gèlè ọgbọ́n yín kẹ́ ẹ gbé, kẹ́ ẹ fi wo ohun tá a ṣàlàyé yìí, kẹ́ ẹ gbé wò. Ẹ̀yin bàbá mi, ẹ mú fìlà ọgbọ́n yín, ẹ dé, ẹ fi bá wa yẹ ọ̀rọ̀ yìí wò. Ẹ̀yin ọ̀mọ̀wé, ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀, ẹ mú gègé yín, ẹ kọ àwọn nǹkan wọ̀nyí lẹ̀, ẹ gbé yẹ̀wò. Àti èyí tó jẹ́ lọ́ọ̀yà nínú yín, àti gbogbo èyí tó wù kí wọ́n jẹ́, bóyá adájọ́ náà ni ọ́. Ṣé ohun tí mo sọ, ṣé mo parọ́ àbí bẹ́ẹ̀ ló rí? Gbogbo bó bá ṣe wá jẹ́, ṣágbẹjọ́rò nìwọ, ṣádájọ́ ni ọ́, àkókò ní ta nílò gbogbo yín kẹ́ ẹ dìde sí àwọn ọ̀rọ̀ yìí. Kódà kẹ́ni tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí kó má lọ ibì kankan, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rí níríi pé ìgbàgbọ́ tó ní ni pé bóun bá kúkú lọ, òun ò lè rí ìdájọ́ òdodo gbà, nítorí pé àwọn bàbá àṣàlẹ̀ wọn máa dìde sọ́rọ̀ wọn bó ṣe dìde sí títí Sálà ńjọ́ kínní àná tí Sálà ò jìyà ẹ̀ṣẹ̀. Tẹ́yin bá wá mọ̀ pé ó yẹ kán máa jìyà ẹ̀ṣẹ̀ wọn, kẹ́lòmíì má bàa máa ṣerú ẹ̀, ìsìn ni kẹ́ ẹ wá lo agbára àti ìmọ̀ ìjìnlẹ̀ tí Elédùmarè jogún fún yín, bóyá torí ìdí tí a ṣe fún yín láǹfààní yẹn tẹ́ ṣe jẹ́ adájọ́ àbí tẹ́ ṣe jẹ́ agbẹjọ́rò nìyẹn. A ní kẹ́ ẹ wá gbẹ̀bí fálárè, ṣùgbọ́n ẹ dìde, ẹ dúró sórí òótọ́, ẹ lo gbogbo ẹ̀bùn tí Elédùmarè fún yín, bóyá torí ìdí tá a ṣe fún yín láwọn ẹ̀bùn yẹn ni, fúnrú àwọn àkókò báyìí àti ohun tó ń ṣẹlẹ̀ yìí, láti rí i pé àwọn èèyàn wọ̀nyí wọ́n fọwọ́ wọn síbi tó yẹ kọ́wọ́ máa gbé. Ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Oníyanṣe ọlọ́bẹ̀ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tẹ́ ìbínú, ẹ kú àìbínú. Mo lérò pé níwọ̀nba bí mo ṣe ṣàlàyé ní ráńpẹ́, nítorí pé mi ò fẹ́ kí fọ́nrán ẹ̀ gùn ni mi ò ṣe fẹ́ máa tú gbogbo ẹ̀ palẹ̀. Mo lérò pé yóò so èso rere, á sì rí nǹkan kan mú bẹ̀ jáde. Ẹ̀yin tí Elédùmarè bá dẹ̀ kọ sí pé kẹ́ lè rí ohun tá a mú wá yìí, kẹ́ lè gbé ìgbésẹ̀ lórí ẹ̀ láti rí pé irú nǹkan báyìí ò máa ṣẹlẹ̀ láwùjọ wa. Ẹ bá wa dìde sí, kẹ́ bá wa ṣe nǹkan sí. Elédùmarè á sì gbà fún yín, á ràn yín ṣe. Ẹ ní ṣàṣedànù, ẹ̀yin náà ẹ̀ ní bọ́ há. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, àtèmi àtẹ̀yin lájọ lolẹ̀ igbó kùràkùtà. Àwọn ẹni láabi, àwọn àtọ̀húnrìnwá èèyàn, wọn ò ní lé wa kúrò lórí ilẹ̀ bàbá wa. Àjèjì ò ní wá dúró sí wa níwájú kó mọ́ bí wá pé ká mọ́ sọ inú ilé ibi tán ti bí wa, láṣẹ Èdùmàrè. Àní rógun ẹjọ́ o, àní lẹ̀kẹ́ òṣé. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, iná ọmọ ò ní jó kankan nínú wa, àtèmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Kó rí fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi sí gbogbo yín pátápátá, láṣẹ Èdùmàrè. Èmi ọmọ yín, àbúrò yín ni Dr. Ọlábánjí Ọlágúnjú, tí gbogbo yín pè ní Dr. Mike. Èmi lọmọ wọn lódò wá, ọmọ àtàkìtì lórí ìrókò,
ọmọ àfẹnù gbégbá ẹbọ èmi lọ́mọ òjíwèjíwè fọwọ́ bẹ́gùn tẹ́lẹ̀ kí gbogbo wa pé ojú òní ká tún rí láṣẹ Èdùmàrè ó dàbọ̀.